ta ló ń bá wa jà nílẹ̀ Yorùbá gangan ta lẹni tó fẹ́ fi ebi pa wá ta lẹni tó fẹ́ ní wá lára ní 2025 yìí ta lẹni tó ń ṣe àgbákò fún Yorùbá kí ni tó ń bá Yorùbá fínra wọ́n gé ọwọ́ èèyàn wọ́n ẹ máa wọ ẹni tó ń gọ́wọ́ ẹ o ẹ máa rẹ tó ń gé orí ẹ ẹ máa rí everything ní fídíò eléyìí ẹ máa fojú ara yín rí àwọn Fúlàní dẹ̀ tún ẹ tún máa rí àwọn Fúlàní tó ti kó ẹran wọnú oko wọ́n dẹ̀ ń sọ fún olóko wípé nothing dey happen táwọn bá dé station àwọn máa fi olóko lẹ̀ sí station ni àwọn àgbẹ̀ wà ẹjọ́ torí Ọlọ́run ọba nǹkan tí àwọn àgbẹ̀ fi kọ̀yà ń jọ́ kiri náà tí wọ́n fi ń jẹ́ àgbẹ̀ kọ̀yà níbo làwọn kan yẹn wà ta ló ń ṣe wá ṣé àwọn olórí wa tí wọ́n ń kó màálù fún Fúlàní tó dẹ̀ pé Fúlàní ń pa àwọn èèyàn wa ṣé àwọn olórí ibú tí wọ́n ní wa lára ṣé àwọn ọlọ́pàá àwọn ìjọba tí wọ́n lọ fẹjọ́ sùn ṣé àwọn lẹ́ni òfò tí wọ́n ń bá ilẹ̀ Yorùbá jà ṣé àwọn ọba ni wọ́n ń ṣe àgbákò fún ilẹ̀ Yorùbá ta ni ìka tó ní ilẹ̀ Yorùbá lára ta lẹ́ni náà gangan tó ń fi ayé ní ilẹ̀ Yorùbá lára tó lọ máa fi ayé ní onítọ̀hún lára ta lẹ́ni yẹn gangan tàbí ẹ̀sìn gangan ni wọ́n fi ní wá lára tó ti ń jọ bí ẹ̀sìn lójú mi nísìn mo rántí pé àwọn bàbá wa kan jẹ́ Àgbẹ̀kọ̀yà àwọn kinní tí wọ́n fi gba tí àgbẹ̀ fi kọ̀yà ńjọ́ kinní àná àwọn kinní yẹn dà ṣùgbọ́n àwọn àgbẹ̀ tá à ń rí nísìn àgbẹ̀ jẹ̀yà ni wọ́n Àgbẹ̀kọ̀yà ti lọ àwọn àgbẹ̀ jẹ̀yà ló kù nísìn wọ́n wá ń fi ìyà jẹ àwọn àgbẹ̀ ṣé ẹ̀sìn náà fi kó wa lọ́pọlọ ni nígbà táwọn bàbá wa tí wọn ò ní ìkọ̀kan mọ́ lọ́wọ́ mọ́ sìn tó àwọn bàbá tó ń fẹ́ ṣòfò yín sìn tó máa gbórúkọ wọn ò lè gbọ́ àbùrù ṣàǹgbùnù àbùrù gùngùnù ṣàǹgùnù àwọn àáfàá kún títì nísìn tó ń pariwo àwọn fún àti Àyìndé lọ́jọ́ méje kó wá túbá ọjọ́ méje yẹn sìn wọn ò lè bá wa fún Fúlàní nínú igbó àbí wọn ò lè bá ebi afọ ojú ẹni bòdì níbi tabadé yìí èèyàn mi ṣókílẹ̀ ebi máa yọ igi mú ẹni bòdì last orí everybody máa pé wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì nsìn tí wọ́n ti ń pariwo Kwara lélẹ́yìí ti ṣẹlẹ̀ o nílùú Kwara àwọn àfáà tó wà lórí íńtánẹ́ẹ̀tì nsìn ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ìlú wo ni most wọ́n ti wá náà mo kàn ń béèrè lọ́wọ́ yín lè bá mi kọ sí comment ẹ má ganu sórí page mi o pé mi fẹ́ ẹni ganusius gynecologist ganuadism lórí page mi mo ní mi ò fẹ́ ẹ kájọ máa ṣe interaction ni àwọn kan tẹ́ bá ti ń gbọ́ ó dé ẹ káàárọ̀ bóyá ẹ lè dá mi lóhùn padà ẹ káàsán bóyá ẹ lè reply ẹ káalẹ́ kú dédé àsìkò yẹ kú bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo lójú ọjọ́ bóyá ẹ lè fún wa lésì ẹ lè dá kíkí padà àbí kémi náà parọ́ fún yín ni pé tẹ́ bá dá kíkí padà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àdìkì àmọ̀ ẹ lè dá padà lọ́nà 70 times ẹ má yà ká tán ra wa talent tó ń fìyà jẹ wá gangan that's the first question mi fún yín nìyẹn ẹ já owó ṣe lọ. ayé ènìyàn ẹ̀yin ní Nàìjíríà iṣẹ́ ọwọ́ ọ̀rọ̀ lélẹ́yìn torí pé wọn lébùrú lóko kó bọ́ síwájú ló fi àdá sámi lánàá kí ni a tó fẹ́ ṣe báyìí kí ló tó kù tó jẹ́ pé tó àwọn ṣe lórílẹ̀ báyìí mi ò fẹ́ parọ́ tẹ̀nìyàn jẹ́ pásítọ̀ ní mí ó ní mo ṣe ń dá oko gbogbo kò mí ni wọ́n jẹ lọ́dún tó kọjá ṣùgbọ́n nínú rẹ̀ náà wọ́n ṣe tó jẹ lọ́dún tó kọjá ó sì tó ń tẹ̀ síwájú pé tó bóyá kí n tó lọ dá oko lọ́dún èmo dóko ni mo nílò ó kúrò nínú oko mi ó ti kàdá yọ sí mi ni apá yìí ń sìn ó ti gé kó làgán ìsọ́ni tó ń kọ́ọ̀tì nínú ẹ̀ bó ṣe wà ní ìsìn àti bí apá yẹn ń sìn ó dakọ̀ ṣẹ́ báyìí ẹ gbà mí o ọ̀nà ìrìnàjò tí mo lè ṣe lọ́wọ́ ẹ kò yé mi kò sówó kò sí kan ẹ̀yin ènìyàn Nàìjíríà ẹ gbà mí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo bí tí ẹ bá rí pé ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kẹ́ jẹ́ kọ́rọ̀ ẹ kó jẹ́ jáde kó dàgbà ẹ jẹ́ pẹ́ bá rẹ tó ń jẹ́ mínísítà lọ́dọ̀ yìí tó lè jẹ́ pé tó yóò lè dé ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì bí àwọn ti ṣe gbà wá lórílẹ̀‐èdè ìyàn ti dé o gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko tán Kwara ni mo ti ń sọ̀rọ̀ bí mo ti ṣe ń sọ̀rọ̀ ní ìlú Àràndùn ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí ti ṣe Kwara ní Ìrẹ́pọ̀dùn ibẹ̀ ni mo wà mo lọ́mọ mo níyàwó oko ni mo lọ lánàá pé kí n lọ ṣiṣẹ́ tí n bá tún lè ṣe láti lè tún gbẹ nǹkan míì ó ní mo bá wọn nínú oko pé ẹ kúrò nínú oko mi àdá tó máa gbé orí mi ló fẹ́ sáké tó fọwọ́ pàdé ẹ̀
kó tó di pé wá gé mi ní ọwọ́ tó gé nísìnyí iṣan bíi ti kọ́ọ̀tù àkókòdà ó kan egungun lára. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá ṣe sí báyìí lọ́wọ́ yìí ṣe mi ò ní kọ́bọ̀ lọ́wọ́ mi ò ní àti ṣiṣẹ́ jẹ́ ń sìn kò sáyé àti ṣiṣẹ́ nígbà tó ẹgbọ́n tó ọwọ́ ti di kó dàbò ṣe rẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ o ó gbàgbẹ́ ti sápò lóko o ó gbàgbẹ́ ti sápò lóko o ó gbàgbẹ́ ti sápò lóko o ó gba àgbàdo tí mo gbìn lọ́dún tó kọjá mo dóko kí n lọ mú àgbàdo pé kí n lọ yà àgbàdo wálé ní gbígbẹ ojú tí àpò wálé ní àpò ló ọ̀fùfà àpò ní àpò mú wálé àgbàdo tó kọjá sílẹ̀ mẹ́fà ìlú mi ò bá ẹyọ kan lórí ilẹ̀ lómi ò bá nílẹ̀ ẹlẹ̀ wọn ti jẹ gbogbo ẹ̀ pátápátá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe gbà wá lórílẹ̀‐èdè yìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Orúkọ mi ni Prophet Adéníyì Adékúnlé láti ìlú Àràndùn. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá o torí kí n má jalè kí n dẹ̀ má parọ́ kí n má sọ pé kí n má wí nígbà tó Ọlọ́run ò wí. Mi ò ṣe ẹni tẹ́ pé tó pé Prophet ẹni tó ń wí nígbà tó Ọlọ́run ò wí ló jẹ́ kí n ṣe léyìí pé kí n má dáko oko náà ni mo dá ẹ ni mo kàgbá kó gun eléyìí o tí bòròrò sá mi ní ọwọ́ orí ló fẹ́ gbé ilé tẹ́lẹ̀ kọ́lọ́run tó fi àánú gbà mí. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin Nàìjíríà. Kábíyèsí Ọlọ́run ká tó play next video mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé bí ò ní fọ́ wa lójú ńlẹ̀ Yorùbá báyìí ṣé bí ò ní yọ wá lójú ńlẹ̀ Yorùbá báyìí ẹ bá mi bi àwọn ará Kwara àwọn àfáàjì ganu arìnganuganu wọjà Kwara ni many of them Kwara state náà ni wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì níbi tí wọ́n ti ń gbólúgbòhùn káàkiri níbi tí wọ́n ti ń fún Wasiu Àyìndé lọ́jọ́ méje níbi tí wọ́n ti ń ṣépè ńláńláńláńláńláńlá bí situation Nàìjíríà ṣe rí nísìn wọn ò ní olúgbòhùn tó fi lè bá àwọn Fúlàní tí wọ́n ń ṣàwọn èèyàn lọ́wọ́ sọ̀rọ̀ wọn ò ní olúgbòhùn wọn ò lè fún àwọn Fúlàní lọ́jọ́ méje even bàbá wa aláṣọ funfun náà tí wọ́n dájọ́ méje tó ní káwọn Fúlàní kò lórí ilẹ̀ ẹ bá wa share fídíò èkó kan wọn ṣẹ́gẹ̀ tẹ́ máa wá sórí péjì mi tẹ́ kí n comment tẹ́ kí n share Yorùbá wuyì mo ń wí ìbà Elédùmarè ọba tó ju gbogbo wa lọ ìbà fún gbogbo ẹ̀yin fans Yorùbá wuyì ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa tẹ́ ń bá wa kọ́mẹ̀ǹtì tẹ́ tún ń share fídíò wa ṣe wá rí ẹ̀yin ajíganu arìnganu aganu orí page tẹ́kàn máa ganu tẹ́ máa wo fídíò tẹ́ ò ní share ẹ̀ ṣé bá ṣe fẹ́ gbalẹ̀ Yorùbá lélẹ́yìí ẹ wí fún mi kí n gbọ́ tínú bá bí mi mo lè wọ stúdíò nítorí yín kí n bá jáde fún yín ó dùn mí mi mo rí kọ ọ̀rọ̀ ilé òkè ń ṣọ̀rọ̀ àwàdà mo kàn fẹ́ fi ẹ̀fẹ̀ díẹ̀ sí because nígbà míì tọ́rọ̀ bá pọ̀ tí wàhálà bá pọ̀ jù a gbọ́dọ̀ máa múra wa nínú dùn kí lẹ rí sí nǹkan tó wà nílẹ̀ ẹ̀wọ̀ ẹni ẹlẹ́ni tó pọ̀ lọ dáko for how long la máa continue báyìí a gbé fídíò kan wá ń jọ táwọn ìyá kan tú òwò tí wọ́n pariwo pásítọ̀ kan ni wọ́n tún gé lọ́wọ́ yìí tó bá pẹ̀dá tí wọ́n gbé máa play mi fún yín tó pé ó máa ṣọ́ọ̀kì yín tó pẹ̀dá tí wọ́n gbé yẹn tó pé orí pásítọ̀ yẹn ni wọ́n gbé sí torí yẹn bá là sí méjì nísìn another one spinal loss kọ́ yẹn lẹ̀ Yorùbá wọ́n wá ń pa wá díẹ̀ pásítọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà ṣé ẹ believe pé Yorùbá nation ló máa solve problem yìí torí ẹ̀ ń sọ nísìnyẹn ní kí àwọn Nigeria government kíní kan Tinubu ẹ wọ́n ní bá wa share fídíò yìí ná wọ́n ní kíní kan Tinubu ṣebí ẹ lọ wo fídíò tí mo ti play fún yín ẹ̀ tẹ́ bá ti ń tẹ̀lé mi tí Danjuma sọ ní 6 years ago wọ́n ní kò sí nǹkan kan tí Tinubu máa ṣe wọ́n ní kò sí nǹkan kan tí Nigeria military máa ṣe wọ́n ní they collude àwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n wá pa yín wọ́n ní if you don't stand up and defend yourself you will all pa yín wọ́n everybody máa kú one by one ẹ wo tactics tí wọ́n fi ń pa ọmọ Yorùbá ó máa ṣe rí ṣé ẹ̀yin èèyàn ẹ rí pé ká dá dúró ló máa pè wá ṣá ẹ tí rí tẹ́ ẹ bá tí wàá gbà wípé
2025 yìí Ọlọ́run má jẹ́ kó lè mọ́ wa ni, má fi ebi pa wá kú nílẹ̀ Yorùbá. Màá wá gbé fídíò kan wọlé fún yín nísìn, ẹ̀rọ Ọlọ́run á bá yín. Mo kí gbogbo àwọn ẹlẹ́lẹ̀ Yorùbá, àwọn àgbààgbà tí wọ́n ń sòótọ́ náà, mo kí yín. Oníkùn ló mọ̀ọ́ká, ọ̀dọ̀ yín dẹ̀ nìkún wà, tẹ́ ẹ bá yó ẹ mọ̀. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ fẹ́ ká kú lóko ẹrú, àtẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ fẹ́ ká kú lóko ẹrú, ẹ mọ́ra yín, ẹ mọ́ra yín. Ìkà kò ní ká o, rere abẹ́ ni rere. Ìkà kò ní ká o, rere abẹ́ ni rere. Ó dájú ẹ ní gbèbùkà láyé, ọkọ ẹ̀ á jẹ́, aya ẹ̀ á jẹ́, ọmọ ẹ̀ á jẹ́, òun náà á wẹ̀wù ìkà. Bẹ́ẹ̀ gbọ́n bí Ifá, bẹ́ẹ̀ mọ̀ bí ọ̀pẹ ẹ̀lẹ̀, ẹ̀yin náà á wẹ̀wù ìkà. Láàrin bẹ́ẹ̀ ni Tinubu tún mú Ganduje, ó tún fi jẹ olórí airport, even Murtala Muhammed airport in Lagos State. Ganduje ló máa control ẹ̀, Ganduje, Gandola, ọmọ Fúlàní. Ganduje tó ṣe àwọn pípù yìí wọ́n gbọ́n o, ẹ ṣe máa ṣépè fún wọn lò. Dan kìíní kan ló máa ń pera wọn, Dan Sokoto, Dan Kafansha. Ganduje yẹn ìlú kan ni táwọn Fúlàní tán create fúnra wọn. Ẹ wo, ẹ báyìí kí máì ti wọ̀ náà pẹ̀ bá mi lọ download tap send, ẹ lo promo code mi Abiola TTS, tẹ́ bá ti lò lákọ̀ọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ send owó kẹ́lẹ́ bá gba bónọ́ọ̀sì ní ẹ dákun bá mi lọ ẹ̀ ní sàgbákò, ajá ò ní kọ́ ọmọ yín lọ ẹ̀ ní fọmọṣọ́ wèrè. Ẹ jẹ́ ká tún lọ síbò. Ìlú Ògúnmákin la wà yìí ní ọjà Ìbàdàn, níbi tí wọ́n ti wá ké sí wa pé kájọ lọ́wọ́ ogun Fúlàní tí wọ́n ń da àwọn láàmú nínú ìlú yìí. Wọ́n ní báwọn bá ti dá oko tán, kò sí boko náà ṣe rí o tó bí wọ́n bá ti kó màálù wọbẹ̀ wọ́n jẹ tán ni. Báwọn bá lọ bó lórí wọn ẹ dákun, wọ́n máa jẹ́ kíní wà, wọ́n ní káwọn wá gbowó nígbà táwọn bá dọ́dọ̀ wọn, owó tí wọ́n fáwọn bíi kí màálù jẹ nǹkan bíi 500,000 kí wọ́n máa fáwọn bíi 20,000. Ìdí rèé tí wọ́n fi wá pè wá pé káwá bá wọn jẹ́ kíjọba ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ọmọ onílùú, àwọn tí wọ́n ń jẹ nǹkan wọn, àwọn la wà pẹ̀lú wa, ọ̀pọ̀lọpọ̀ wọn la rí kalẹ̀ ni wọ́n dúró yìí, àwọn la wà pẹ̀lú wọn yìí o. Kálukú wọn náà ni ó sọ̀rọ̀, ẹni tó jó lórí wọn ẹ jẹ́ á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Bàbá, ọ̀rọ̀ rèé tẹ́ ẹ fi pè wá káwá bá yín ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Bó ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ gan, bó ló ṣe jẹ́, ẹ ṣàlàyé fún wa. Ẹ ṣe sà, gbogbo ọmọ Nàìjíríà, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bàbá wa Ìgbòho, bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ lórí àwọn ti Fúlàní nínú oko Gàmbàrí Reserve. Àwọn Fúlàní ti ṣe wá lọ́ṣẹ́ ó pọ̀ jù. Èmi gangan tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, oko 3 ni mo dá lọ́dún yìí. Àwọn Fúlàní yìí jẹ gbogbo ẹ̀ tán pátápátá ni. A lọ mú àwọn olórí wọn pé kán wá fún wa ní owó tí wọ́n lè fi ṣe pé wọ́n bà oko wa jẹ́, owó tá a fi tẹ̀ náà síbẹ̀ pé àfihàn kẹ́míkà kí àtẹ̀rí help kan bẹ̀rẹ̀. So wọ́n á sọ fún wa pé gbogbo ibi tá a bá ti nágbára pé ká máa nìṣó níbẹ̀ pé ẹni tá a bá ní lẹ́yìn tó bá lè gbà wá nínú wàhálà yìí pé ká lọ pè wọ́n. Ìyí tá a fi ké sí ẹ̀yin olórí ti Nàìjíríà pé kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ gbà wá gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe fún wa ní Ìgangan lọ́jọ́ kìíní àná tẹ́ fi ràn àwọn ti bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n fi bọ́ nínú wàhálà. Eléyìí náà ló jẹ́ káwa náà ké sí yín pé kẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ fún wa. Kódà wọ́n ṣe débi pé wọ́n ti kó bọ̀wọ̀ nù rìsáàfù ànẹ́lu mọ́ báyìí nísìnyí. Tá bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ń yọ̀bọ sí wa ni, wọ́n ń ṣá wa ládàbí wọn báyìí nísìnyí ni. Ẹ dákọ̀lù yín yẹn. Ìlú bí tá a wà Ògúnmákin ó já Ìbàdàn, Gàmbàrí Reserve, Lólúyọ̀lé local government, ibẹ̀ la wà tá a ti sọ̀rọ̀ yìí. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o, gbogbo ẹ̀yin ìjọba akéésí yẹn ràn wá lọ́wọ́ o, agbára wa ò pé o. Bàbá wa Chief Gani Adams apẹ ẹ̀yin náà ẹ dìde ìrànlọ́wọ́ fún wa báyìí o, agbára wa ò gbé. Ẹ̀yin náà lẹ́ni ká padà sóko pé ká wá ṣiṣẹ́ ọrọ̀ ajé wa, gbogbo ń tà ń ṣe lọ́rọ̀ ajé nínú oko. Àwọn Fúlàní ti parí ẹ̀ tán, kódà ojoojúmọ́ báyìí náà ń kéran wọlé. Wọ́n dẹ̀ sọ pé lágbára àdé èèyàn. Ìdí rèé tá a fi ké sí gbogbo Nàìjíríà láti ràn wá lọ́wọ́. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, ẹ lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró, ẹ lọ fi tó wọn létí ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn kódà adé ọ̀dọ̀ àwọn ìdí Àyànrẹ́ police station ìdí Àyànrẹ́ adébẹ̀ afẹjọ́ wọn àfi sùn wọn, ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ yẹn àtàwọn Fúlàní yẹn wọ́n jọ wà ní.
wọ́n jọ wà ní tá a bá ti gbé ẹjọ́ débẹ̀ wọ́n dẹjọ́ tiwa nù ẹ̀yìn àwọn Fúlàní ẹ̀ náà máa wà kò sí nǹkan kan tá a fẹ́ sọ wọ́n sọ pé tá a bá ti gba tí àwọn Fúlàní yẹn wí àwọn àlọ́rọ̀ kankan kò sí nǹkan tá a fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí. a fẹ́ kí ìjọba dìde ìrànlọ́wọ́ fún wa báyìí bí wọ́n ṣe gbà wá torí iṣẹ́ oko àgbẹ̀ yìí ni àwọn bàbá àti wọn fi kọ́ alátìlẹ̀ wá òun náà la fi ń jẹ la fi ń bọ́ ọmọ la fi ń bọ́ ìyàwó la fi ń bọ́ bùkátà kò sí nǹkan kan míì tá a fẹ́ ṣe lẹ́yìn iṣẹ́ àgbẹ̀ yìí abéèrè fún ìrànlọ́wọ́ ìjọba báyìí. orúkọ mi ni Yẹ́misí Ọládòkè àwa la wà nílùú Ògùnmákin àwa àgbẹ̀ tá a wà nílùú Ògùnmákin Òkè Ìbàdàn fi wọnú rìsáàfù lọ síwájú sí. àgbẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wà. àgbẹ̀ nínú ìgbà tí mi kọ́ṣẹ́ ọwọ́ mi sì lọ skul iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe o. ọjà à ń gbọ́ yín kí ni nǹkan tó ń ṣe. tá a bá ti wá dáko báyìí ṣe ni gbogbo àwọn Fúlàní yẹn ṣe ni wọ́n ń jẹ gbogbo ẹ̀ tán ó kú tó ọkọ mi lọ́dún ìgan àwa ò ní nǹkan kan bá a ṣe wà yìí a máa kó òun oko rìsáàfù yìí ní ọjà Ìbàdàn yìí s'Ògùnmákin a máa lọ sí Ẹ̀gbá láti lọ ra nǹkan tá a fẹ́ jẹ tó jẹ́ pé tá a bá dúró lóko báyìí gan wọ́n á máa fi àdá lé wa káàkiri ni wọ́n járí nǹkan kan oko wọn járí mú tó bá gbégbèsè lórí ẹ̀ pé a pe àwọn tó ń wà ní gbogbo àdúgbò pé ẹ wo nǹkan tán jẹ tàbá lọ sí station wọ́n á ní máa fà wọ́n síbẹ̀ yìí pé àwọn máa fi wá síbẹ̀ lọ ni ànímọ̀gbà tán máa kúrò ńbẹ̀ tán máa dájọ́ wọn tó bá padà bóyá nǹkan tó wọ 2 billion náà jẹ wọ́n máa sọ pé bóyá ká gba 20,000 tàbí 40,000 ṣé ẹ ló máa tó wàá jẹ gbogbo àwọn ọmọ tá a kó sí skul tó bá béèrè owó gan àròwó tá a fẹ́ san ọmọ kan fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì nísìn ó dé ní ọ̀sẹ̀ tó kọjá ó ní wọ́n ní káwọn ọmọ owó wa àárín nǹkan kan tá a fẹ́ wà á sáré kiri àròwó yá ṣé ìgbà tí ẹni téèyàn ò bá ní nǹkan tàwọn agbápò tí owó fẹ́yàn gan wá ní òsì ṣé bí iṣẹ́ àgbẹ̀ yìí là ń ṣe tó bá já ní nǹkan lóko ni àgbẹ̀ àátà àfi sanwó wáyẹ́ẹ̀kì ọmọ yẹn àárín san àwa akẹ́pẹ́ yín o akẹ́ gbogbo ẹ̀yin gbé ẹ̀yin gọ́fìnà ṣé àmọ́ pàgbẹ̀ ní mímí ìkàwé mo sáké gbogbo ẹ̀yin olórí pátápátá ẹ wá ràn wá lọ́wọ́ o èmi gangan igan tó bá fún mi ní security mo sì lè rí Fúlàní méjì tí ó yọ àdálé mi lórí nítorí iṣẹ́ mi láàrin oko tó bá ra fún mi tí ò bá gbọ́ màá fi hàn wọ́n tí mo lè fọwọ́ kàn án fún àná tí mo dóko mo tún bá ń bẹ̀ akẹ́pẹ́ yìí pé kẹ́ ẹ wá gbà wá kẹ́ ẹ ràn wá lọ́wọ́ o torí àníṣẹ́ méjì tá à ń ṣe. èmi ni Bánkọ́lé Ọládòkè tí mo sì wà ní ọjà Ìbàdàn tí mo ń dá oko nínú oko tí mo dá ni mo fi ń bọ́ àwọn ìyàwó àti ọmọ òkú ọ̀run àti ọmọ òkú ayé tí Ọlọ́run ní kí ó jẹ́ pé èmi ní kí n mọ́nítọ̀ wọn. ṣùgbọ́n nínú oko tí mo ń dá àwọn Fúlàní ò jẹ́ kí n rí mọ́nítọ̀ àwọn ọmọ àtìyàwó àwọn èyí tó wà ní sùkúù mi ò rí owó tí mo lè fi tọ́ wọn ní ọdún mẹ́ta tí wọ́n ti ń jẹ oko mi bọ̀ ní. ọdún mẹ́ta rèé tí wọ́n ti ń jẹ oko yìí. ọdún mẹ́ta tí wọ́n ti ń jẹ ní ọdún ní òjò ní ẹ̀rùn bí wọ́n ṣe ń jẹ nìyẹn àti ọ̀gẹ̀dẹ̀ àti pákí kò wá sí bá a ṣe lè ṣe é tá a bá sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ibi ikọ̀ náà ni tá a bá mọ̀ lọ tẹ̀sán ibi ikọ̀ náà ni láì fọ̀rọ̀gùn nǹkan tí àwọn Fúlàní sàǹjẹ pé wà ní pé àwa àgbẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ní inú rìsáàfù Onígàmbàrí pé àwọn tiẹ̀ ti ra ilẹ̀ ibẹ̀ pa láti fan 1 fan 8 àwọn tiẹ̀ ti ra ilẹ̀ ibẹ̀ yẹn pa fan 8 àwọn ti ra gbogbo pé àwọn olórí kan wà tí wọ́n ti tà á fún àwọn olórí kan yẹn wà tí wọ́n ti tà á wá sí ìgbàgádà lè ṣe fáwọn àwa mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀. kí ni nǹkan tẹ wá ń fẹ́ lọ́dọ̀ tí wọ́n nǹkan tá a ń fẹ́ ni pé a ti mọ̀ pé ẹni tí Ọlọ́run lè mú kéètì dáa ṣùgbọ́n agbára wa kò ká wọn. nǹkan tá a tẹ̀ nírò ni pé a mọ̀ pé gbogbo bí wọ́n ṣe ń ṣe fún wa tá a ń fi ẹjọ́ sùn tá a rí olùgbèjà a mọ̀ pé wọ́n ní igi lẹ́yìn ọgbà tó fi àyà kàn wọ́n. ṣùgbọ́n àwa náà nírò pé tá a bá ké sí àwọn tó jẹ́ olórí tó wà lókè bíi Gani Adams, Ṣèyí Mákindé, bàbá wa Bọ́lá Tinubu, bàbá wa Sunday Igboho bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo káàkiri orílẹ̀-èdè bí ẹ ṣe lọ ràn wọ́n lọ́wọ́ ní gángan tí ẹ fi gbà wọ́n kalẹ̀ kẹ́ ẹ jọ̀wọ́ torí Ọlọ́run á fi Ọlọ́run bẹ̀yìn kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ wá ra àwa náà tá a wá ń bí gbogbo àgbẹ̀ ní Gàmbàrí rìsáàfù ẹ rí bí gbogbo àgbẹ̀ ṣe pọ̀ lọ àti ọkùnrin àti obìnrin ebi ń pa wá bá a ṣe wà yìí ebi ń pa wá o ìfúgà àwọn owó tá a yá tá a fi dá oko àárí owó yẹn san o àwọn olówó ti dìde láti kó wa lọ ilé ẹjọ́ kò sí nǹkan tá a lè fi dá a padà ẹ jọ̀wọ́ ẹ ràn wá lọ́wọ́ abẹ́yìn ni a fi Ọlọ́run bẹ̀yìn ẹ dìde fún ìrànlọ́wọ́ fún wa kébi má pa wá ẹ wo bí tí wọ́n ti jẹun gbogbo ẹ̀yin ọ̀gá káàkiri igun mẹ́rin àgbáyé ẹ wò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ o. ní bí jàǹtí jẹ́ fáǹsì àwọn Fúlàní wá sóko wọ́n wá fi màálù jẹ oko wa mọ́jú ọjọ́ kejì wọ́n dẹ̀ wá padà wá bá ẹni tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ pé àwọn bọ̀ wá fi màálù jẹ oko ìyẹn dẹ́ni kó sọ̀rọ̀ wọ́n dẹ̀ dẹ̀ jẹ oko ẹni dẹ́ pé bẹ́ẹ̀ àti pọ́ńtọ́gbọ́ bá ṣe máa pa màálù fúnra wọn sóko ni náà fi wá síbẹ̀ ìbàdàn ẹ̀dẹ́ tó dẹ̀ sì tó ṣe tán tó kó lóko tó lọ tó dọjọ́ kejì wọ́n di pa màálù fúnra wọn sóko tán wọ́n yà padà wá mẹ́ni ẹni kọ́ lọ mú àwọn Fúlàní wa àwọn ọlọ́pàá wa wọ́n padà wá rẹ̀ sí ẹni yẹn pé òun ló fi pọ́ìsì oko tó fi pa màálù
làwọn Fúlàní wa sọ fún lọ́wọ́ sọ pé òun mọ̀ nǹkan pa nǹkan yìí làwọn Fúlàní wa sọ pé ó pẹ́ nìkan pè mí lánàá pé àwọn ló pe àwọn èèyàn àtàwọn fi lóní rárá pé kì í ṣe bẹ́ẹ̀ ni so àwọn Fúlàní ó ti di lemọ́lemọ́ kí alákọ̀ọ́ kìí ṣe lè kejì ìjọba Ṣèyí Mákindé Tinubu ẹ jọ̀ọ́ bàbá president ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá wa dá sí i wọ́n ti fẹ́ lé ọkọ̀ ònù sábà àgbẹ̀ là ń ṣe o owó tá a gbà tá a fi ṣe gbogbo kọ́mítà àgbọ̀ tá a fi ṣiṣẹ́ àárín kankan dá padà fáwọn tó yá wa lówó gbèsè rẹ̀ ti ń dé sí wa lọ́rùn o ẹ jọ̀ọ́ tó Ọlọ́run o ibi tá a ti ṣe líle ní Sẹ́ríkì Gàbáyé forest ni. ọ̀kan lára àwọn fíktìmù lélẹ́yìí tí wọ́n ti ní jàǹbá pẹ̀lú àwọn tí à ń sọ̀rọ̀ wọn yìí ẹ sọ̀rọ̀ bó ló ṣe jẹ́. mo lọ sí oko ní àárọ̀ ọjọ́ yẹn so mo fẹ́ lọ sprayer oko mo fẹ́ lọ fún oko ìgbà tí máa dé oko lọ́jọ́ yẹn so àwọn màálù yẹn ti destroy àgbàdo mi so ìgbà tí máa débẹ̀ mo wá rí wọn lọ́ọ̀kan ń pé àwọn Fúlàní ló jẹ àgbàdo mi máa ṣe débẹ̀ mo wá pè kán nu wọn pé kán wá bíbà pé àwọn màálù wọn ti destroy àgbàdo mi ó pé kí la fẹ́ ṣe sí àjẹ́ pé wọ́n pọ̀ ńbẹ̀ èmi ò mọ̀ pé wọ́n pọ̀ bí màá ṣe pè wọ́n pé kán wá báyìí wọ́n kàn sọ̀rọ̀ àǹdì ni wọ́n ṣe máa sọ̀rọ̀ àdèmí nìkan ní àárín wọn. àwọn náà sáré lórí báyìí. àwọn ló là mí lórí kọ́dà àwọn gan ló gé mi lọ́wọ́ bíbà ipa wọn náà tún lélẹ̀ so Ọlọ́run ni ó pa mí Ọlọ́run ló ṣèfù ẹ̀mí. kí lè wá fẹ́ kíjọba ṣe fún yín báyìí. káwọn ìjọba ràn wá lọ́wọ́ ni nítorí inú rìsáàfù tá a wà yẹn àwọn Fúlàní wọn ti fẹ́ gbàbẹ̀ lọ́wọ́ wa so wọn ò dẹ̀ fẹ́ jẹ́ àdáko ń bẹ̀ mọ́ tá a bá dẹ̀ kúrò bẹ́ẹ̀ kò síbi tá a tún lè lọ tá a lè sọ pé bóyá a fẹ́ dáko so káwọn ìjọba kan gbà wá kan ṣàánú wa kan bá a dá sí nǹkan tó wà nílẹ̀ yìí o. kí lorúkọ tí yín bàbá kí lorúkọ yín. èmi ni retired Sergeant Abiola ọjà Ìbàdàn. ní ọjà Ìbàdàn ń bì í àwọn ọmọ yín ní oríṣiríṣi nǹkan làwọn ilé àwọn Fúlàní fojú àwọn rí ẹ gbọ́ kí ni nǹkan tẹ́ ẹ lè sọ lé lórí. wọ́n ti jẹ oko púpọ̀ jù tí wọ́n máa kó jẹ́ abájọsọ wọn sọ pé ìṣàgbára kan tá a máa ṣe pé àìgbọ́dọ̀ dùn pé. wọ́n ní kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe wọ́n ní wọ́n ti jókòó tí yín náà lọ́pọ̀lọpọ̀. wọ́n ti jẹ oko mi ní àìmọye ìgbà iná ti jẹ oko mi. kí wọ́n ní ìgbésẹ̀ tẹ́ ń gbé. làwọn bá dẹ̀ gbé gbèsè lọ sí police station ẹjọ́ tí wọ́n ní wọ́n máa dá. ẹjọ́ tàwọn Fúlàní ni wọ́n dá. ẹjọ́ máa dá ẹjọ́ tí wọ́n ní wọ́n dá. nígbà sọ ni pé àwọn Fúlàní ó ṣáájú yín kò ń bẹ. wọ́n ṣáájú wa kò ń bẹ ni wọ́n fà wá ilẹ̀ láti mọ róòpù wa. dádì kí lórúkọ tí yín náà sà. Rasaki Odúọlá lèmi igbákejì bàbá lọ́jà bíi mi. igbákejì bàbá lọ́jà Ògúnmákin market lọ́jà Ìbàdàn bíi. kí ni kí lè lè sọ sí gbogbo ọ̀rọ̀ ojú wa ń rí mẹ́wàá Ọlọ́run ṣàánú wa ni njẹ́ ń fojú wa rí ọ̀dà àwọn Fúlàní a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ tí a bá sọ̀rọ̀ pé bóun ní kíní sáà ni ẹ lọ ibi tí ẹ bá rí kẹ ẹ lọ pé ẹ bá fẹ́ wá àwọn ti jẹ́ wọ́n kò sínú ẹ̀gẹ́ wa. gẹ́gẹ́ bí àgbàlagbà ṣé ẹ lérò pé bóyá wọ́n ní ẹni gbẹ̀jọ́ ni. wọ́n jẹ́ ní gbẹ̀jọ́ ni torí ní táwa ń gbọ́ ni pé àwọn èèyàn wa náà wọ́n ní màálù yìí ní ẹ̀fín fìyà jẹ wá àwọn olórí wa náà wọ́n ní nínú màálù yìí ní àfi lágbára kankan lórí wọn wọ́n bọ̀ sínú ẹ̀gẹ́ tèmi tí mo jókòó yìí wọ́n bọ́ bẹ́ẹ̀ wọ́n ń wúlẹ̀ fún. ẹni tó jẹ́ ìjọba tó jẹ́ local government chairman nínú òlù ní àdúgbò ìtawà yìí ṣé ẹ ti lọ ké bá wọn. àti ké bá wọn. àti ké bá wọn ó dẹ̀ ní wọ́n ya fọ́tò wa kó wọ́n mọ àwọn ẹni tó bá wà ní. ẹni ká máa lọ mú Fúlàní wá sápá wá ká wọn ẹni tá a bá rí màálù kà mọ́ màálù bó la ṣe lè rí màálù sáà máa ń pọ̀ ọ̀rọ̀ màálù ni. bàbá wa ẹ bá wa dárúkọ yín ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ kí lè lè rí sọ sísà. ẹ ṣe orúkọ tèmi ni olóyè Jimoh Bello Alowopari èmi ní baálẹ̀ abúlé Onítùbú. ọ̀rọ̀ àwọn Fúlàní yìí tẹ́ pé ẹ̀sọ́ yìí báyìí kò sí ẹni tí ò tí ì sùn ní àdúgbò kódà gan àìmọye ìgbà ní DPO pè wá tẹ́ pé àjọ pàdé ní Abanla gbogbo rẹ̀ náà kò ní ìtumọ̀ kankan kódà gan ìgbàmùsẹ̀lẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta gan tí ó jẹ́ pé ara wa níbí báyìí tí Fúlàní wá fi ọlọ́pàá gbé ó lo agbára pé òun jẹ́ Fúlàní ó ní etí wọ́n yẹ pé tó ìlú rẹ̀ lé lórí kí ó tó jáde. agbára tí àwọn Fúlàní ní ní àdúgbò ayé báyìí ó lágbára díẹ̀ dé pé a ò lè sọ̀rọ̀ kí Ọlọ́run bá lọ́dún yóò ní ó gbà wá ní. gẹ́gẹ́ bíi baálẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kíjọba ó ṣe. àyíká abẹ́gbọ́n jọ ti àkọ́kọ́ náà ni pé kíjọba ó bá gbégbèsè lé lórí kí wọ́n ràn wá lọ́wọ́ lé lórí. bàbá wa tiẹ̀ ní bẹ́ẹ̀ a ní nǹkan sẹ̀pẹ́rẹ́ ní ọ̀dọ̀ wa ń bì ní bàbá wa. kódà ìgbà Tinubu gẹ́gẹ́ báyìí báyìí èrò wa tó ní pé nígbà tó débẹ̀ àwọn Fúlàní tó lágbàá lórí wa àmọ́ tó wà lé sí ni. kò tó wá sẹ́pẹ́rẹ́ kankan. kò sẹ́pẹ́rẹ́ àti ara wọ́n ń wú ẹ̀gẹ́ wa báyìí àìmọye ìjà ni mo ti parí tó ti sùn. ó kó tèmi gángan mo gbé ẹ̀gẹ́ sílẹ̀ báyìí mo fẹ́ lọ gbọ́kadà wá ìgbà tí n fi dé wọ́n sì kó mọ́ lọ síbẹ̀ ó sì bẹ̀ ó dẹ̀ jẹ́ tán. ìníjọba náà ti ń gbọ̀ yìí lágbára Ọlọ́run wọ́n dẹ̀ wá nǹkan ṣe sí láìpẹ́ láì jìnnà ẹ gbọ́rọ̀ òjò lọ.
kó baálẹ̀ fúnra rẹ̀. Oh. Ẹ ṣeun ẹni tó lọ interview wọn a dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn comment section ẹ pa dúpẹ́. My question ni pé ta ló ń bá Yorùbá jà gangan ta ló fẹ́ fi ebi pa wá nílẹ̀ Yorùbá gangan ta ni ìkà tó ní Yorùbá lára gangan lórí ilẹ̀ Yorùbá. Ṣé àwọn Fúlàní ló ní wa lára? Ṣé àwọn Fúlàní tó ń kó ẹran jẹ oko wa? Ṣé àwọn ni wọ́n ń fi ìyà jẹ wá? Ṣé gbọ́pọ́n ní Fúlàní tó ń pa màálù sórí oko ẹ̀ fúnra rẹ̀ láti fi ra ọ̀ràn sí ọmọ Yorùbá lọ́rùn? Fúlàní tí mo gbọ́ wá ń jẹ́ òtún sọ pé Fúlàní wọ́n pa Fúlàní sóko. Tó ṣùọ̀ pé àwọn Fúlàní náà kò náà pa Fúlàní ẹgbẹ́ wọn sóko láti fi ra ọ̀ràn, láti fi ṣe excuse láti pa àwọn èèyàn wa káwọn èèyàn wa lè sá kúrò nílùú. Ṣé yẹ pé wọ́n fi ìkan nínú wọn rúbọ so tó máa wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa everybody máa wá sá kúrò nílùú? Ṣé Fúlàní ló ń fìyà jẹ wá? Ṣé Fúlàní ló ń bá wa jà? Ṣé àwọn èèyàn wa tó lówó, àwọn ọba tó nípò, àwọn baálẹ̀, àwọn olóyè, àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú tí wọ́n mọ̀ pé Fúlàní ń pa ọmọ Yorùbá tí wọ́n á kó màálù fún Fúlàní láti máa fi lọ jẹ ẹranko, àwọn tálíkà, àgbẹ̀, àwọn ẹni ẹlẹ́ni tó ń wà àtijẹ àti mu kí àgbẹ̀ máa pariwo pé ebi ń pa wọn? Mi ò gbọ́ rí. Mi ò gbọ́ pé àgbẹ̀ ń pariwo pé ebi ń pa wọn. Wọ́n lágbẹ̀ lọ́ba, wọ́n ti sọ àgbẹ̀ di nǹkan tí mi tiẹ̀ lè sọ. Ṣé àgbẹ̀, ṣé àwọn baálẹ̀ yẹn, àwọn ọba tí wọ́n ń gbé tó ń ṣe contract pẹ̀lú Fúlàní ni wọ́n fìyà jẹ wá? Ṣé àwọn ọba tó ń fún Fúlàní nílẹ̀, ṣé àwọn náà fìyà jẹ wá? Ṣé ìjọba gangan, ṣé ìjọba Nàìjíríà gangan ló ń bá Yorùbá jà? Because wọ́n ní má take law into your hand, ẹ lọ report. Wọ́n láwọn report, Fúlàní sọ fún wọn pé ẹ̀yin tẹ́ lóko àwọn á fi sínú station ni. Àti rí situation oríṣiríṣi tó jẹ́ wípé àwọn Fúlàní wọ́n ń fi ẹni tó lóko wọ́n filẹ̀, wọ́n tún ti ẹni tó lóko mọ́lé. Ṣíjọba ló ń bá Yorùbá jà? Ṣíjọba ló ń fìyà jẹ Yorùbá? Ṣé àwọn alágbára ilẹ̀ Yorùbá wọ́n láwọn ní fún àwọn lè kọ́nà àwọn ọlọ́mọ ogun 150, àwọn ọlọ́mọ ogun 1 million, àwọn ọlọ́mọ ogun 500 tó yẹ pé social media nìkan ni wọ́n ti ń jánu. Tẹ́ni tó fẹ́ ṣe tí wọn ò jẹ́ kó ṣe. Ṣáwọn náà ń fìyà jẹ wá? Kò jẹ́ kó lúrè ṣe. Ó gbọ́ kó lúrè, ó gbàdá olúrè. Ṣáwọn gangan ni wọ́n ń fìyà jẹ wá? Wọ́n ní kí Sunday Igboho gbà wọn. Your advice. Ṣé Kádìsá máa bọ̀ nílé? Wọ́n ní bó ṣe gbà wọ́n ní gàngàn. This man don make name o. Olóyè gbọ́ mo kó yí jẹ. You don make name. Bó ṣe gbà wọ́n ní gàngàn. Anywhere we go. Any fìdá máa wọ́n báyìí. Àgbà Sunday Igboho gbà wá o. Bó ṣe gbà wọ́n ní gàngàn. Wá gbà wá o. Sunday Igboho ṣe gbà wọ́n ní gàngàn. You already make name. Tó bá dọ̀la lẹ́yìn ọ̀la 100 years, 200 years, 500 years to come. Táwọn ọmọ bá pé ó ní máa bàbá wa kan jẹ́ Sunday Igboho ní ayé ìgbà yẹn. Ó ti do ṣá ní. He makes name already. Òun ló gbà wọ́n nílùú Ìgàngán. Pé máa ní nígbà kinní kan àwọn Àgbẹ̀kọ̀yà náà gba kinní àwọn Àgbẹ̀kọ̀yà tiẹ̀ ńkọ́. Àgbẹ̀kọ̀yà. Ṣùgbọ́n àgbẹ̀ gangan ló wá ń fi ìyà jẹ báyìí. Àgbẹ̀kọ̀yà. Ó dà pé àgbẹ̀ ò yí àkọ́mọ́ o. Tàbí ẹ̀sìn ló ń fìyà jẹ wá? Kí ni àwọn àgbẹ̀ fi kọ̀yà nígbà yẹn? Kí ni nǹkan tí àwọn àgbẹ̀ fi kọ ìyà àwọn Fúlàní?
kí náà fi kojú wọn àwọn ogun oríṣiríṣi tí Yorùbá ti bá Fúlàní jà kí ni wọ́n fi jà àwọn kinní yẹn dà níbo náà wà kí ló tá a rí wọn mọ́ kí ló tá a lò wọ́n mọ́ ṣé kìí pé òun ló ń fa problem fún wa ṣé kìí pé òun ló fi àjẹ wá nísìn so what is the next thing to do ọmọ Yorùbá kí ló kù tá a máa ṣe ipa wo lẹ́yìn ń kó sẹ́yìn bá wa share fídíò yìí sẹ́yìn bá wa kọ́mẹ́ǹtì ẹ ti tẹ́tọ́ pop lórí ẹ̀ àbí ẹ̀kan ganology ganologist tẹ́ wà lórí péjì mi ẹjọ́ ọ̀rọ̀ aganu ọwọ́ yín ní kẹ̀gà tẹ́ bá ti ń wo ṣó ìgbà yìí máa bá wa kọ́mẹ́ǹtì ẹ bá wa share mi fẹ́ ṣàwàdà lórí ṣó yìí mi fẹ́ ṣàwàdà àmọ́ ẹ mọ̀ wípé Yorùbáwùyí kò kí easy fún mi láti bínú mi mọ̀ wọ́n bí ṣe máa ń bínú mo lè bínú pẹ́pẹ́pẹ́ àwọn bínú èkúté kankan bínú kíkíkíkíkíkí ó ti tán náà nìyẹn kò fọ́ ni Ọlọ́run 2025 Tinubu ló wà ń bẹ àbí kì í ṣe ọmọ Yorùbá ni Tinubu ni ẹnìkan ní Tinubu kì í ṣe ọmọ Yorùbá wọn ló jọ ìgbé wọn ló jọ gbìrà ọmọ àti ẹwà jẹ gbìrà kó jẹ anything ṣùgbọ́n àwọn ni president Nàìjíríà adẹ̀ṣe wà nínú Nàìjíríà wọ́n dẹ̀ ń fi ìyà jẹ wá báyìí systematically wọ́n gba ohun tí àgbẹ̀ lè fi kọ̀yà lọ́wọ́ ẹ̀ wọ́n gbẹ́sìn lè wà lórí tó bá máa bẹ àbá yẹn sìn Muniru Saheed Kùdùngùn Ṣàngónà Gbòǹgbònà abudu mo táwọn bá wá fi kọ̀yà ńjọ́ kìíní àná wọ́n ti dànù àwọn dànù wọ́n ní kinní kan ni àwa tá a ti ṣẹ̀dé ń sìn àwa ò bá àwọn ọmọ wa tó ń dé báyìí ń sìn ààrẹ fún wọn táwọn bàbá wo fún wa làwa máa fún àwọn ọmọ kí làwọn ọmọ fẹ́ fáwọn ọmọ tiwọn kinní kan làbá wa fi ń rólé o ìwọ ò ní lẹ́kùn ìwọ ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ náà fi ń délé ìwọ yẹn ni Rashidi ló ti jẹ́ emir ń sìn tó ń ṣe bí olórí burúkú bẹ́ẹ̀ nígbà kan ìwọ òkun tí wọn ò ní lẹ́kùn wọn ò ní kọ́kọ́rọ́ àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá ní as of today tó jẹ́ wípé kò sí bóyá lè yáwó èrè tó o gbọ́dọ̀ wọ yúnífọ̀mù o lè wọ yúnífọ̀mù débẹ̀ yúnífọ̀mù sójà yúnífọ̀mù ọlọ́pàá yúnífọ̀mù fíà kódà o lè wọ yúnífọ̀mù májámájá débẹ̀ wá wọ yúnífọ̀mù lásìmá débẹ̀ wọn bí ẹ kú kí ni wọ́n ń lò ń lu yẹn àti mo ti wo fídíò kan náà BBC náà gbé ìlú tó yẹ pé wọ́n ló lè òjà nílùú yẹn rí o lè òjà ní ìlú yẹn rí kí ni wọ́n fi ń délé ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run abárẹ́ni tó máa gbé nǹkan jáde ẹ bá wa gbé jáde ẹ yé parọ́ fún wa mọ́ ẹgbẹ́ ní ti jáde mo ṣáà play fídíò táwọn tó gbé ọ̀sán yìí lọ sílé Portable fún yín ẹ gbé nǹkan jáde fún wa Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ if you are watching my page if you are seeing my page for the first time and you don't even know me maybe you are coming across this show for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ọ̀nà Yorùbá ọmọjọ ọmọ lọ yóò lè tí ò pè méjì abẹ ní ọmọ òṣèré pààrọ̀ ẹni tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government tó máa sáìn ní ó máa déwájú Elédùmarè tó sọ pé á kú bí 99 èyí kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ àkọ́kọ́ kú bí 99 tó bá kú tó bá sú tó bá wá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là tó bá di Mẹ̀túsẹ́là kó wá gbogbo tó bá gbé wá kó wá fi bá àwọn fámìlì ẹ̀ jà tọmọtọmọ tẹbí tara ẹ̀ ní Yorùbáwùyí ni mo ń jẹ́ ẹ bá mi tẹ tán pọ̀ lórí ṣó ìkẹ́ṣẹ́ ẹ̀ yóò gbé láti fọ́lọ̀ mi tó bá ṣe ń lọ a máa mú wá fún yín Yorùbá nation làwa fẹ́ kí lẹ́yìn fẹ́ ó clear Yorùbá nation làwa fẹ́ see you on my next show I love you bye bye.